Ẹ káàbọ̀ sí abala kejì ètò. Ẹ̀yin iléèwé tí ẹ wá, a kí yín ẹ káàbọ̀. Ṣé dáadáa lẹ dé o? Ẹ mọ̀ dá wa lóhùn. Àwọn iléèwé tó wà ní ìkàlẹ̀, ó yá, dìde, sọ orúkọ iléèwé yín. Progressive Day School 3. Progressive Day School 3. Kí ni orúkọ tiẹ̀? Adétọ̀nà Ṣọlá. Adétọ̀nà. Ṣé ọmọ Ṣọlá ni àbí Adéṣọlá àbí Olúṣọlá? Adétọ̀nà Ṣọlá. Ṣọlá kí ni? Ṣọlá ò lè jẹ́ Ṣọlá lásán. Ṣolúṣọlá ni àbádéṣọlá. Adéṣọlá. Bí Yorùbá ṣe pé ó kọnu. Yorùbá yìí sọ̀rọ̀ sákálá. Adétọ̀nà Olúṣọlá láti iléèwé Progressive Day School 3. Kíláàsì kélòó ló wà? Kẹrin. Kíláàsì kẹrin ló wà. Ọmọ ìlú wo ni ọ́? Ìbàdàn. Ọmọ ìlú Ìbàdàn ni ọ́. Ṣé o lè kí oríkì ìlú rẹ? Ó yá kí fún mi kí n gbọ́. Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ìlú Ìbíkúnlé Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olórògbò kẹrin ní lójú ogun ìlú Ìbíkúnlé alágbàlagbà jẹ́yàjáyà ìlú Àjàyí Ògúnyẹ̀fọ̀n ṣe fìlàfìlà ìlú Látòsà. Wọ́n máa pa mọ́wọ́ mi wá ìwọ ọmọ orí mi sì ti ń wú. Ọmọ àdòsùn ọmọ àjẹgbíndó fìkarahun fọ́ imú. Ó káre jàre àwọn kan níbi jẹ̀gbín yóò jẹ́ karahun àwa ìjẹ́ karahun. Ìbàdàn kì í bá ní sọ̀rẹ́ àìmúnilọ́sógun. Yóò dáa fún wọ ọmọ yìí. Ẹ sì pàtẹ́wọ́ fún un. Ọ̀kàrẹ̀ láì yóò dára fún ọ. Níbo la gbolé yín nìbàdàn? Gídárámì. Gídárámì ládùúgbò òbò nìyẹn o. Ládùúgbò òbò ni Gídárámì wà. Ní àdúgbò ní Abitiko. 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 Níbo ni Abitiko wà? Tá a bá ń lọ ní ìsìn bóyá mo fẹ́ wọ́ ọ wálé tó o bá fẹ́ júwe fún mi pé ibi ìnílé yín bó ní ń ṣe wọ mọ́tò. Ṣé mọ́tò? Àbọ̀ ọ̀mọ̀nà láti bí? Mo mọ̀ náà. Ó mọ̀nà. Àbí láti iléèwé rẹ o fẹ́ júwe ilé yín fún mi. Ó yá, mò ń gbọ́. Káyọ̀ tẹ́ bá ti dé iléèwé mi, ẹ yí kọ̀rọ̀ kan ẹ mọ̀ tọ́ lọ. Kọ̀rọ̀ mọ̀ pọ̀ ní fọ́kọ. Iléèwé mi Progressive tẹ́ bá ti dé ibi ibẹ̀, ẹ rí ibi kọ̀rọ̀ tí ibi tí wọ́n ti ń ta oúnjẹ tẹ́lẹ̀, ẹ wà á gba ibẹ̀ tẹ́ bá ti wá gba ibẹ̀, ẹ wà á máa rìn lọ sí. Agboolé ibo ní sọ pé mò ń lọ? A sọ pé ẹ ń lo agboolé Gídárámì. Agboolé Gídárámì. Ṣé bí wọ́n ṣe ń pe agboolé yín nù? Kí ló kọ mọ́gàjí ilé yín? Mọ́gàjí ilé wa. Ṣó mọ̀? Imam Azeez Abitiko. Ẹ bá ń pàtẹ́wọ́ fọ́mọ yìí. Ṣé ẹ rí i pé ó dára púpọ̀ kí a lè sọ pé ọmọ ìlú ibi báyìí ni mí, ọmọ agboolé ibi báyìí ni mí. Ẹ̀yin ò ní jẹ́ wípé ọmọ náà ò so àpò ìyàkọ́ torí Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó gbàgbé ilé ó so àpò ìyàkọ́. Inú mi dùn, ara mi yá gágá pé ọmọ Adétọ̀nà Adéṣọlá kò so àpò ìyàkọ́ níbikíbi tó o bá wá ń lọ lórílẹ̀ àgbáyé má ti jú ìlú rẹ o. Ó ti gbá mi, yóò dára fún ọ, fi kalẹ̀ sí. Ó yá, òrékelẹ́wà, dìde ńlẹ̀, kí lorúkọ iléèwé rẹ? Progressive Day School 3. Ládùúgbò òbò? Àdúgbò Àkùrọ̀. Àkùrọ̀. Ó kọ ọ̀wọ́ gangan kọ́? Orúkọ mi ni Odùọlá Barakat. Odùọlá Barakatu láàyè. Sọ olórúkọ Yorùbá? Lẹ́yìn Báràkà kí ni wọ́n tún máa ń pè ọ́? Ọmọlára. Ọmọlára, ìyún lórúkọ Yorùbá rẹ̀. Ọmọlára, àbí o mọ̀ pé ọmọ ni ará ẹni? Níbo la gbolé yín? Àti pọ́mọ ìlú wo ni ọ́? Ọmọ ìlú Ìbàdàn. Ọmọ Ìbàdàn ni ọ́. Ṣé o máa gbolé yín? Ọ̀dà níbo làdúgbò yín sọ fún mi? Àdúgbò tó ti mọ́ wáléèwé sọ fún mi. Àdúgbò Àkùrọ̀. Àdúgbò Àkùrọ̀ náà ni kò jìnnà sílé ìwé yín. Níbo kí wàá ló kọ agboolé yín bẹ̀ lákùrọ̀? Kí ló kọ agboolé yín? Ọ̀sà ti gbọ́ fínrín lẹ́nu mọ́ mi rẹ̀ rí. Àbó ò gbọ́ fínrín, ò gbọ́ rí. Ó gbọ́ rí. Wọ́n sọ fún ọ tó o bá ti wá délé lónìí
dandan ni o gbúdọ̀ lọ bá màmí rẹ̀ kó sọ wípé olùkọ́ wa níbi tí mo lọ wọ́n sọ pé kí n béèrè ọmọ agboolé ibi tí mo jẹ́ àbí kò dára kó mọ̀ sórí pé èkejì rẹ̀ lè sọ agboolé tó ti wá ìwọ náà ó yẹ kó lè sọ tiẹ̀ náà torí ọjọ́ míì àbára ẹni níbi tí ó nílò kéèyàn ó mọ agboolé tó ti wá ṣé o lè kí oríkì ìlú Ìbàdàn ọ̀yá kì fún mi kí n gbọ́. Ìbàdàn mi sí ọkọ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódòdó kẹ̀rí lójú ogun ìlú Ìbíkúnlé alátàlá jẹ́yẹ̀jẹ́yà ìlú Àjàyí ògúnlé ẹ̀fọ́nṣẹ́ fìlàfìlà ìlú Látòṣà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn máa dúró sí. àwọn ọmọ yìí mọ́rí mi wú yóò dára fún ọ. èyí tó jẹ́ aládùúgbò gbogbo lógun Ìbàdàn kì í bá ní ṣọ̀rẹ́ àìmúni lọ sí Ìbàdàn kúrè Ìbàdàn bèrè kí o tó wọ̀ níbèrè ilé ń jàre olórin. kí ni àrùn Ìbàdàn sọ fún mi kí ni àrùn Ìbàdàn wọn á ní àìwáyé amúlàrùn kan lára kíní kan làrùn Ìbàdàn sọ fún mi. ó lè bó o ìjà Ìbàdàn yìí jalè Ìbàdàn máa ń jagun ni wọn á ní Ìbàdàn tó jagun tó kẹrù tó wá fẹrù ẹrú lẹ̀ tí ò kó iní á ní rọ́jú kìí ṣe pàǹjalè iní á sọ pé Ìbàdàn tí ò jalè ojú ní rọ́ rárá Ìbàdàn yìí jalè Ìbàdàn mú nǹkan ní òun o ìjà àgbòrò làrùn Ìbàdàn kí ni wọ́n pè o ìjà àgbòrò ni tí a bá rẹ́ni wọ́n tó bá ní kíní á ní rárá o àwa ìṣe bẹ́ẹ̀ má fi tí ò ṣe lọ̀ wá àyífẹ́ gba ìwọ̀sí ló fà á tí wọ́n fi sọ pé ìjà àgbòrò làrùn Ìbàdàn ó tiẹ̀ káre láì ẹ bá ń pàtẹ́wọ́ fọmọdé yìí ọmọ rí mi wú fìkálẹ̀ sí ọ̀yá o ẹ rán mi létí orúkọ iléèwé sí yín St. Michael School 2 ládùúgbò ògbò ládùúgbò òdógó àpáta káre láì kí ló kọ rẹ̀ sọ̀rọ̀ sókè o. orúkọ tèmi ni Àkànbí Ṣemílóore. Àkànbí ṣé Olúwa ṣe mí lóore ni àbí Ifá ṣe mí lóore àbí Olúwa ṣe mí lóore torí kò sí tí ò lè ṣèyàn lóore Ọlọ́run á mọ̀ ṣèyàn lóore Ifá lè ṣèyàn lóore Ọ̀ṣun lè ṣèyàn lóore àbọ̀ ọ̀gbọ́rí àwọn ọmọ tó jẹ́ pé ilé ọlọ́ṣun ni wọ́n ti wá Ọ̀ṣun ṣe mí lóore làwọn ò pera wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé o nígbàgbọ́ wípé àwọn àṣà àwọn òrìṣà àkúnlẹ̀ bọ́ bá wà nílẹ̀ Yorùbá ọ̀kàrẹ̀ láì yóò dára fún ọ ìjọba ìbílẹ̀ wo ni Àpáta Dógó wà? Ìbàdàn Ọ̀yọ́. kì í ṣe bẹ́ẹ̀ South West àárín gbùngbùn Ìbàdàn àárín gbùngbùn Ìbàdàn South West ń bọ̀ lágbolé yín. Abẹ́òkúta. ọmọ Abẹ́òkúta ni wọ́n òwúlà kọ́dà o bẹ́ẹ̀ bá àdóhùn ẹ bèrè wo ọ̀yá agbolé níbo ní àdúgbò wọ l'Abẹ́òkúta. Sódẹ̀kẹ́ ìkan lára àwọn akọni ìgbà nínú o Sódẹ̀kẹ́ só lè sọ̀tàn Sódẹ̀kẹ́ fún mi ọmọ ẹ lọ bèrè tó bá délé sọ ọmọ agbolé yín l'Abẹ́òkúta sọ ọmọ lọlé ọyẹ lọlé wàá mọ lọlé látòní lọ báyìí tó bá ti dìgbà ọmọ ṣé mùsùlùmí ni ọ àbí ìgbàgbọ́ ni ọ tó bá ti dàsìkò ọdún kérésì kọ yarí mọ́ mi àti bá mi rẹ lọ́wọ́ pé ẹ gbọ́dọ̀ lọ rèé sọdún kérésì ní ọ̀fẹ́ mọ́lé ṣé o ti gbọ́ mọ́kàn mọ́ ẹjọ́ fowókọ fi kọkàn mọ́ jẹ́ ọmọ Abẹ́òkúta lásán láìsí pọ̀ ọmọ ìlú ilé yín ìpínlẹ̀ wo l'Abẹ́òkúta wà? sọ mọ̀ pé Ìbàdàn ní ìsìn ó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ wo l'Abẹ́òkúta wà? ẹ bá ń pàtẹ́wọ́ bó ṣe bó ní gbà ni kí n fa àdìrẹ rẹ tó wọ̀ kí n sọ wípé ẹ bá ń fi ránṣẹ́ sílé kò mọ ìjọba àbí ìpínlẹ̀ tó wà Ògùn ní ìjọba ìpínlẹ̀ Ògùn ní káre láì ǹjẹ́ o lè sọ orúkọ ọba Abẹ́òkúta fún mi? Aláké yóò dára fún ọmọ ẹ bá ń pàtẹ́wọ́ fún o káre láì ó gbìyànjú ó yá fún èkejì rẹ ní ìbánisọ̀rọ̀ ó yá o òrékelẹ́wà kí lorúkọ yín o sọ̀rọ̀ sókè o. orúkọ tèmi ni Àfọlárìn Olúwamáyọ̀wá. Àfọlárìn àbí Àfọlá kí ló pè? Àfọlárìn Olúwamáyọ̀wá orúkọ náà rẹwà ìwọ náà sì rẹwà kí lorúkọ iléèwé rẹ?
Orúkọ ilé-ìwé mi St. Michael's Basic School 2. St. Michael Basic School 2 ládùúgbò òbò ló wà o. Ó yá Dógó ó ló kọ̀ọ̀kan tó gbajúgbajà àpáta ó bá ní Dógó tó ti fàpáta kún ò tí sọ̀rọ̀ yàrá kàwé wo ló wà? Ìkẹfà. Yàrá kàwé kẹfà ó sì kàwé tán o. Yàrá kàwé wo ni wọ́n wà? Ìkẹfà náà ni kárí láì. Ọmọ ìlú wo ni ọ? Ọmọ ọdọ́ wà ti ṣe kí ló dé ẹ̀yin méjèèjì sọ wájú ọmọ abẹ́kọ̀ àbí ilé kan náà lẹ ti wá ní ẹ pàdé níléèwé náà ni ṣé o nífẹ̀ẹ́ rẹ̀ onífẹ̀ẹ́ rẹ̀ ṣé ìwọ náà ṣé o nífẹ̀ẹ́ rẹ̀ ibi ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ náà nù ibi ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ nù ó yá ọmọ Abẹ́òkúta ni ọ́ odò abẹ́ ṣé ìwọ máa gbolé yín lábẹ́òkúta ṣé o mọ̀ lọ lé ìwọ náà àìsẹ́ ìbò lórí ètò ń wọ́n mọ̀ bá ọ fa máàkì rẹ̀ lẹ̀ o ìmọ̀ọ́dé máàkì rẹ̀ kò sẹ́kì mọ̀ọ́dé kù rárá mọ́sọ̀ èbó la fáwọ́ dá o àwa gbé àṣà àti alárùgá àṣà Yorùbá wa gbé lárugẹ ni Yorùbá wa kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ dàkọ̀tì so ti gbọ́ bá o máa gbolé yín àbí ìwọ náà lọ béèrè so ti gbọ́ kẹ́ ẹ sọ fáwọn mọ́mí àti dádì àwọn bàbá wa àwọn mọ̀mọ́ wa ẹ wá mú wa relé o a fẹ́ lọ lé o so ti gbọ́ yóò dára fún yín o ṣé ẹ ti ṣe tán ó yá jókòó ẹ pàtẹ́wọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí ṣé ẹ ti wá ṣe tán láti dáhùn àwọn ìbéèrè lọ́kan òjọ̀kan ṣé ẹ ti ṣe tán ẹ ti ṣe tán bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wojú pátákó ṣé ẹ ti rí àwọn ìbéèrè tó wà nìyẹn ẹ wàá mọ mu ní kọ̀ọ̀kan iléèwé Progressive Day School 3 ìbéèrè tẹ́ ẹ bá ti mú Yorùbá lẹ gbọ́dọ̀ pé o àwọn nọ́mbà tá a kọ ohun ẹ gbọ́dọ̀ pé ní Yorùbá só ti yé yín fífìlà rẹ sórí rẹ sóoru ti yá mú ọ ni kò sóoru níyì ìbéèrè tẹ́ ẹ bá ti mú tá a bá ti kà sí yín létí ẹ mọ̀ gbà o ẹ sàmí ṣùgbọ́n tí ó bá pakasọ kákòókò yín fi tó tẹ́ ẹ bá rí ìbéèrè mú wá á tàkò tó ìbéèrè ń padà sọ́dọ̀ àwọn iléèwé kejì tí wọ́n bá gbà á ó túmọ̀ sí pé wọ́n ti gba máàkì mọ́ yín lọ́wọ́ nìyẹn tó bá sì dáwọn náà ló mú béèrè tí ó bá pakasọ á taari ìbéèrè wá sọ́dọ̀ tiyín náà mo ṣe ní àdúrà pé kò ní pakasọ fún wa o Ọlọ́run ó jẹ́ kẹ́ gbogbo ìbéèrè náà kó yé wa o ṣé ẹ ti wá ṣe tán ṣe ká bẹ̀rẹ̀ ẹ kárí láì ẹ pàtẹ́wọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí i ó yá o iléèwé Progressive Day School 3 ó yá ẹ mú béèrè ojú pátákó ẹ mú béèrè kan. Ìbéèrè alákọ̀ọ́kọ́. Ìbéèrè kìíní ìbéèrè alákọ̀ọ́kọ́ ó kárí. Béèrè alákọ̀ọ́kọ́ sọ pé tó o ti ṣe tán. Irú ẹwà èdè wo ni èyí? Ikú wọlé ó mú ẹni rere lọ. Irú ẹwà èdè wo ni? A. Ìfohùnpènìyàn. B. Àfiwé. D. Òwe. Kò rí bẹ́ẹ̀ o. So ó ràn lọ́wọ́. Ó yá. Àfohùnpènìyàn. Ìfohùnpènìyàn. Ẹ pàtẹ́wọ́ fún wọn o. Ó yá o. Iléèwé St. Michael's School 2 ẹ mú béèrè yín o. Ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún sọ pé pa òwe kan tó bá ẹ̀kọ́ kíkọ́ mu. Pa òwe kan tó bá ẹ̀kọ́ kíkọ́ mu. Ó yá o. Àfọlárìn àbí? Ó yá, ó yá, ó yá. Ìwọ ńkọ́ tí wọ́n bá mọ̀ sọ kákòókò tó lọ. Iṣẹ́ ni oògùn ìṣẹ́. Ronú mi. Ronú mi. Ẹ̀kọ́ kíkọ́ ni mo pè o. Ẹ̀kọ́ kíkọ́. Iṣẹ́ ṣíṣe leléyìí tó sọ yẹn. Ẹ̀kọ́ kíkọ́. Bẹ́ẹ̀ ṣe jẹ́ akẹ́kọ̀ọ́ yìí.
òwe wo ló bá ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ mu? Àbí bóyá bí ẹ̀kọ́ ilé. Òwe kan wà tó gbajúgbajà tí wọ́n máa ń láago ẹ̀ ní etí wa kánránkánrán. Àkókò ń lọ. Àkókò ń lọ. Ṣé kí ìbéèrè yẹn ó máa lọ? Àkókò ń lọ. Àkókò ń lọ. Ó yá o. Ó yá o. Iléèwé Progressive Day, ṣé ẹ mọ̀? Ṣé ẹ mọ̀wé tó bá ẹ̀kọ́ kíkọ́ mu? Ó yá sọ fún wa. Wọ́n dìde sọ fún wa. Rárá. Rárá. Ìbáwí nìyẹn. Ó dáa. Ṣé kí n pa òwe kan fún yín tó bá ẹ̀kọ́ kíkọ́ mu? Wọ́n á ní ọmọ tí a ò kọ́ ni ó ṣe kí ni? Ṣé ẹ mọ̀ parí rẹ̀? Ẹ mọ̀? Ọmọ tí a ò kọ́ ni ó gbé ilé tí a kọ́ tà. Ṣé ẹ gbọ́ rí? Ìwọ ò gbọ́ rí? O ti gbọ́ lónìí nù wọn. Ẹ má fi jẹun mọ́ o. Ọmọ tí a ò kọ́ ni ó gbé ilé tí a kọ́ tà. Bóyá ọmọ tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́, bóyá ẹ̀kọ́ òwe ni wọ́n ní kó lọ iléèwé tó kọ̀ tí ò lọ. Wọ́n ní kó lọ kọ́ṣẹ́, ó kọ̀ tí ò lọ. Tàbáwọn òbí rẹ̀ gan ló ti ẹ̀kọ́ láti kọ́. Nígbà tó bá yá àbálò àbábọ̀, kí ni ó gbẹ̀yìn irú ọmọ bẹ́ẹ̀? Kò ní níṣẹ́ kan gbòógì tá a ṣe lọ́wọ́. Yóò wá mọ́ wá tí ò sọnù, yóò mọ́ wá kiri. Ó ní àwọn bàbá wa fi máa sọ pé ọmọ tí a ò kọ́ ni ó gbé ilé tí a kọ́ tà. Ṣé ẹ ti mọ̀ yún báwọn? Ó yá o. Progressive Day. Ó yá ẹ mú béèrè. Ó yá. Ìbéèrè kẹrin. Ìbéèrè kẹrin sọ pé farabalẹ̀ o. Ìbéèrè kẹrin sọ pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ yìí? Ọmọ àjànàkú kì í yàrá. Tí Yorùbá bá sọ pé ọmọ àjànàkú kì í yàrá, kí ló túmọ̀ sí? A. Ẹni bá ni wí là á mọ́ lójú. B. Ẹni bí ni là á bú. D. Ẹni bí ni là á jọ. Adétọ̀nà, ṣé wọ́n mọ̀? Ó yá. Ẹni bí ni là á jọ. Ẹni bí ni là á jọ. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹni bí ni là á jọ. Ó yá o. Saint Michael, ẹ mú béèrè yín. Ìbéèrè kọkànlá. Ó yá sọ dáadáa. Ìbéèrè kọkànlá. Ìbéèrè kọkànlá sọ pé àwọn ọmọ olúòjé kò gbọdọ̀ jẹ ẹyẹ dash. Abala oríkì orílẹ̀ nìyẹn o. Irú ẹyẹ wo ni àwọn ọmọ olúòjé kò gbọdọ̀ jẹ? A. Ẹyẹ òrófó. B. Ẹyẹ ayékòótọ́. D. Ẹyẹ ẹ̀gà. Irú ẹyẹ wo òun ni àwọn ọmọ olóòjé ni wọn ò gbọdọ̀ jẹ? Ẹyẹ òrófó. Kò rí bẹ́ẹ̀ o. Ẹyẹ olóògbé. Ẹ gbà o. Progressive. Irú ẹyẹ wo ni ìran olóòjé ò gbọdọ̀ jẹ? A. Ẹyẹ òrófó. B. Ẹyẹ ayékòótọ́. D. Ẹyẹ ẹ̀gà. Ẹyẹ ayékòótọ́. Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Ṣé ẹ mọ̀ pé mò ń béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan pé ká kí oríkì ìdílé wa? Ṣé ẹ ti rí ibi tó ti ṣe pàtàkì báyìí? Bóyá a sì wá rí nínú yín tó jẹ́ pọ́ mọ́ olúòjé ni. Wọ́n á ní òjé yìí jẹ̀gà, ẹ bá ń múrò rẹ̀ bọ̀ oko. Òjé yìí jẹ̀gà, òjé yìí ṣe kí ni o? Òjé ìjẹ̀gà. N ò gbọ́. Òjé ìjẹ̀gà. Ẹ bá ń múrò rẹ̀ bọ̀ oko. Igi jẹ́gẹ́dẹ́ etú iye tí iye mẹ́tú ẹ̀là moko òun ò gbọ́dọ̀ jẹ́ ẹyẹ ẹ̀gà. Kò sí bí ẹyẹ ẹ̀gà ṣe lè pọ̀ tó. Tẹ́bi ó wà mọ́ pàrọ̀ olúòjé
tí ó wà ní ẹyẹ ẹ̀gà lòun ó lọ mú tóun ó jẹ. Kí nìdí ẹ̀ sẹ́yìn Olúòjé ìfi jẹ̀gà? Láyé ìjọ́un àná ìran bàbá Olúòjé ló di ẹyẹ ó ń gbà tí ogun fọnà ojú ó bínú di ẹyẹ ẹ̀gà. Ṣé ẹ sì mọ̀ pé nígbà tí bàbá èèyàn bá di nǹkan kọ́ wá tó kí nǹkan mọ́lẹ̀ kọ́ ọmọ jẹ ṣé kò ní dàbí àrífín? Yóò dàbí àrífín tàbí àfojúdi. Ní ọ̀nà láti pọ́n ìran bàbá ńlá wọn lé ni wọ́n fi sọ di èèwọ̀ fún ìran Olúòjé pé látòní lọ o ìran Olúòjé kankan kò gbọ́dọ̀ jẹ́ ẹyẹ ẹ̀gà. Ṣé ẹ tún gbàgbé? Ẹ mọ́ gbàgbé mọ́ o. Ó yá o. Progressive Day School 3 ẹ mú béèrè yín. Ó yá. Ìbéèrè kọkànlá. Ìbéèrè kọkànlá wọ́n ti mú. Ìbéèrè míì wà ńbẹ̀. Ìbéèrè kejìlá. Ìbéèrè kejìlá. Ìbéèrè kejìlá sọ pé abara oríkì orílẹ̀ náà ni o. Ìbéèrè kejìlá sọ pé ṣènì n ò ṣènì ní bídáàsì nínú wọlé obepo ní yádàásì lára. Ṣènì n ò ṣènì ní bídáàsì nínú wọlé obepo ní yádàásì lára. Ta ni ṣènì n ò ṣènì ń bí nínú? Ta ni wọlé obepo ń yá lára? A. Ìrẹsà àti mọdẹ. B. Olúòjé àti ìrẹ̀fà. D. Ẹ̀ṣọ́ àti Olúkòyí. Olúòjé àti ìrẹ̀fà. Kò rí bẹ́ẹ̀ ṣé wọ́n mọ̀? Ó yá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. A. Ìrẹsà àti mọdẹ. B. Olúòjé àti ìrẹ̀fà. D. Ẹ̀ṣọ́ àti Olúkòyí. Ẹ̀ṣọ́ àti Olúkòyí. Kò rí bẹ́ẹ̀. Saint Michael. Kí n tún sọ? Ṣe ni n ò ṣe nì ní bídáàsì nínú wọlé obepo ìní yádàásì lára. Àwọn wo ni àwọn ìran wo ìní ṣe ni n ò ṣe nì ló ń bí nínú tí kan wọlé kan bu epo ń yá lára? Ṣé ìrẹsà ni àti mọdẹ àbí Olúòjé àti ìrẹ̀fà àbí Ẹ̀ṣọ́ àti Olúkòyí? Èwo ń bẹ? Ìrẹsà. Ẹ pàtẹ́wọ́ fún un. Ó fi ṣèfàjẹ́ tààràtààrà. Ó fi ṣèfàjẹ́ tààràtààrà. Ó yá o. Saint Michael ẹ wá mú béèrè tìyín báyìí. Wo bẹ̀. Ìbéèrè kelòó? Kejìlélógún. Ìbéèrè kejìlélógún. Ìbéèrè kejìlélógún sọ pé abala gírámà ni o. Sílébù mélòó ni ọ̀rọ̀ yìí ní? Sílébù mélòó ni ọ̀rọ̀ yìí ní? Olùgbé. Olùgbé. Ẹ pàtẹ́wọ́ fún un. Sílébù mẹ́ta. Olùgbé. Ó yá o. Progressive Day School 3 ẹ mú béèrè. Ìbéèrè kẹrìnlélógún. Ìbéèrè kẹrìnlélógún. Ìbéèrè kẹrìnlélógún sọ pé dáàṣì ni ọ̀rọ̀ tó máa ń sọ ìṣẹ̀lẹ̀ nínú gbólóhùn. A. Ọ̀rọ̀ atọ́kùn. B. Ọ̀rọ̀ ìṣe. D. Ọ̀rọ̀ orúkọ. Ọ̀rọ̀ ìṣe. Ẹ pàtẹ́wọ́ fún ọ̀rọ̀ ìṣe ni o. Ó yá Saint Michael ẹ mú béèrè yín. Kéèrè kẹrin yín. Ìwọ ò sọ̀rọ̀ ni. Ó yá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ìbéèrè kẹrìnlélọ́gbọ̀n. Ìbéèrè kẹrìnlélọ́gbọ̀n. Ìbéèrè kẹrìnlélọ́gbọ̀n. Ìbéèrè kẹrìnlélọ́gbọ̀n sọ pé kí
ni isán? Tí Yorùbá bá sọ pé isán, kí ni isán? Má mi fẹ́ lọ sí ọjà ní isán lónìí. Òjé aláṣọ òfì, isán ni wọ́n nà. Kí ni isán? Ọjọ́ mélòó ni isán? Sí ọjọ́ mẹ́ta ni? Ọjọ́ méje àbí ọjọ́ mẹ́sàn-án? Ó yá, kánmọ́. Ọjọ́ méje. Kò rí bẹ́ẹ̀. Ọjọ́ mẹ́sàn-án. Ọjọ́ mẹ́sàn-án ni. Ọjọ́ mẹ́sàn-án, ẹ pàtẹ́wọ́ fún un. Ọjọ́ mẹ́sàn-án. Ó yá o, progressive. Ó yá, mú ìbéèrè yín tó gbẹ̀yìn. Ìbéèrè kẹsàn-án-lé-lọ́gbọ̀n. Ìbéèrè kẹsàn-án-lé-lọ́gbọ̀n. Èé ti ṣe Ọmọlára. Ó yá wo nọ́mbà òun dáadáa. Nọ́mbà wo ló súnmọ́? A rí i pé 9 ló gbé sẹ́yìn lóòótọ́ lẹ́yìn 30. Ó ti wá súnmọ́ nọ́mbà wo? Tó o bá ń ka 1, 2, 3 rẹ lọ, nọ́mbà wo ni nọ́mbà yẹn súnmọ́? Ogójì. Á dára fún ẹ. Ogójì. Mélòó wá ló dín lógójì báwọn? Ó yá wò dáadáa. Mélòó ló dín lógójì? Tí èpo ogójì, mélòó ló dín? Kí láti pè ní o? Ọ̀kan. Ó yá wá pè dáadáa báyìí. Ọ̀kàndínlógójì. Ó gbìyànjú. Ó yá ràn lọ́wọ́. Ọ̀kàndínlógójì. Ìbéèrè 29. Ó yá wọ náà sọ bẹ́ẹ̀. Ìbéèrè 29. Ó káre láì. Mo rí mi wú. Ọmọ mi ẹ̀ mọ̀ fún nítọ̀nà. Ibí ni ó tó mọ̀ ìyá lọ. Ìbéèrè 29 sọ pé ogún mélòó ni ó wà nínú 70? Ogún mélòó ni ó wà nínú 70? Ó túmọ̀ sí pé kó o tó mọ iye ogún tí ń bẹ nínú 70, o gbọ́dọ̀ mọ tí ogún jẹ́ kó o sì mọ tí jẹ́ 70. Kí ni 70? Kí sì lógún? Kí lógún? Ó yá pè fún mi ní èbó. Kí ni ogún? 20 ni ogún. Kí ni 70? Ó yá 70. Ó yá ogún mélòó la wà rí nínú 70 báyẹn? Ó yá kan èyí méjèèjì ni. Ó yá. Ogún mélòó? Sógún iye ogún tá a sì rí só gẹ́rẹ́gẹ́ ni àbólé. Ó yá. Mò ń gbọ́. Àkókò ń lọ o. Àrúnlélọ́gbọ̀n. Ogún mélòó la ó rí nínú 70? Ó ti mọ tógún jẹ́. Ó sọ pé 20. Èèwà ti rí. Ẹ ti mọ iye ohun tógún jẹ́ 20. Tán bá wá ní o yọ 20 kó o fi 20 pín 70 tí í ṣe 70. Ogún mélòó ló wà rí hun? 20 mélòó ló rí? Ogún mẹ́ta. Ogún mẹ́ta. Ṣé gẹ́rẹ́gẹ́ ni àbólé? Mélòó ló lé? Mẹ́wàá. Ó lé 10. 10 tó wá lé ń wá jẹ́ kí ni? 10 yẹn jẹ́ kí ni sí ogún? Tí n bá ràn ọ́ lọ́wọ́ ń ó yọnu máàkì rẹ o. Toró o ti wà lójú ọ̀nà o. Ọkọ rẹ̀. 10 yẹn jẹ́ kí ni sí ogún? Ń gbé lọ fún sùkúù kejì o. Ẹ sì ti gbìyànjú. Ọ̀dà ń ràn ọ́ lọ́wọ́. Ó jẹ́ ààbọ̀. Kí ló jẹ́? Ọwọ́ ajé ogún mélòó báyìí? Ogún mẹ́ta àti ààbọ̀. Mo kàn gbà yín wọlé bẹ́ẹ̀ ni. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ó yá, Saint Michael, ẹ mú béèrè kan yín tó ṣẹ́kù. Sọ̀rọ̀ sókè mọ́ fọwọ́ bẹnu. 50. Ó gbìyànjú. Tá a bá pè ní 50, kí la tún lè pè é? Ó yá.
ẹ̀gbá sálẹ̀ yín méjèèjì ẹ̀gbá méjì ò gbọ́dọ̀ jára wọn níyàn. O ti wí pé 550 tá a bá ló dé kí la tún lè wí. Ẹ rí i pé àrùn ọgbà lágbede 240 àti 50 ni. Báwo tá a bá wá ló dín 50 kí la tún sọ pé ó ṣe lógójì. Ó lé ó yá wá wí dáadáa. 550. Torí Ọlọ́run. 550 ohun tí mo fẹ́ gbọ́ nìyẹn. Sápàtẹ́wọ́ fúnra yín bẹ́ẹ̀. 550 ìbéèrè 550 tàbí ká sọ pé ìbéèrè 540. Tẹ́ ẹ ti ṣe tán. Ìbéèrè 540 sọ pé ìbéèrè 540 sọ pé dídá ni à ń dá ifá, dáàsì ni à ń pe ọfọ̀. Wá ní babaláwo ń dífá. Ẹni tí ó jẹ́ pé ọfọ̀ ìní òun wí kí ni yóò báwo ni kí ni ọ̀rọ̀ ìṣe tó bá òun lọ. Ha fífọ̀ ni à ń pe ọfọ̀, pípè ni à ń pe ọfọ̀, kíkọ ni à ń kọ ọfọ̀. Èwo níbẹ̀? Pípè ni à ń pe ọfọ̀. Ẹ pàtẹ́wọ́ fúnra yín, ẹ pàtẹ́wọ́ fúnra yín, ẹ pàtẹ́wọ́ fúnra yín dáadáa. Ẹ gbìyànjú, ẹ gbìyànjú. Ní báyìí a ti wá sí ìdánudúró lórí abala yìí. A ó wá wo àwọn wo ló gbégbá orókè, àbí bóyá òmìsí láta, àbí àfẹ́yẹ̀wò. A sì ti jẹ́ ká mọ̀ wípé àtẹni tó gbégbá orókè àtẹni tí ìbéèrè àbí máàkì rẹ̀ ò kún tó àti ẹni tí ò tiẹ̀ ṣe nǹkan kan, gbogbo wa pátápátá la ó mẹ́bùn relé. Àbí ẹ ò mọ̀ bẹ́ẹ̀? Bóyá kí ní kán bá mi kó àwọn ẹ̀bùn wá kẹ́ kọ́kọ́ mọ̀ òbò lójú ná. Ó dà, ẹ jẹ́ ká wo bá a ṣe ṣe sí o. Iléèwé Progressive Day School 3 nínú ìbéèrè 5 wọ́n gba 4 tán yanyan. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Iléèwé St. Michael School 2 Àpáta nínú ìbéèrè 5 wọ́n gba 3 tán yanyan. Wọ́n fi kan ṣèfàjẹ. Ó túmọ̀ sí pé àwọn náà gba máàkì 4. Ẹ pàtẹ́wọ́ fúnra yín o. Ṣé ẹ ti rí báyìí? Ọ̀mì ni aláyò ń ta o. Ọ̀mì ni wọ́n ta o. Ṣé inú yín dùn àbí inú yín ò dùn? Ẹ dá mi lóhùn. Inú yín dùn. So nítorí ìdí èyí tẹ́ ẹ bá ti délé padà, tẹ́ ẹ dé yàrá kàwé yín padà, ṣé ẹ mọ̀ wípé ẹ lọ mọ̀ béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Pàápàá jùlọ ẹ sọ fún mi pé ìpele 6 lẹ wà. Ìpele 6 lẹ́yìn náà wà. Ìpele 4 lẹ́yìn wà. Ẹ̀yin sì ní ọjọ́ tó pọ̀ láti lò láti mọ̀ sí àwọn ìbéèrè oríṣiríṣi. Pẹ̀lú ẹ̀ náà inú mi dùn wípé ẹ̀yin tẹ́ wà ní ìpele 4 àti àwọn tó wà ní ìpele 5. Kò sí ẹnìkankan tó ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú ẹ̀yin méjèèjì. Ẹ pàtẹ́wọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí i. Ẹ mórí mi wú. Kí ni mo sọ? Ó túmọ̀ sí pé àwọn olùkọ́ yín wọ́n gbìyànjú, ẹ̀yin náà sì farabalẹ̀ ẹ gbọ́ nǹkan táwọn olùkọ́ yín ń wí. Àbí? Pàápàá jùlọ mo tún wo ìmúra àwọn St. Michael yìí. Ó ta sánsán. Ọmọ yìí múra bí ẹni tí ń lọ rèé kí ọba láàfin. Tàbí ẹni tí wọ́n ń bọ̀ wá kí. Ṣé ìdílé ọba nìdílé yín? Ṣé ẹ mọ̀ ìjọba ń dìlé yín? Ìjọba. Òótọ́, kí ni orúkọ ìsàmì rẹ? Orúkọ Yorùbá rẹ? Olúwa ṣe mí lóore. Ṣé o ní orúkọ adé àbí orúkọ ọlá? Kí ni orúkọ míì tó ń jẹ́? Nínú gbogbo àwọn orúkọ tí wọ́n sọ ẹ́, ó yá sọ díẹ̀ fún mi ńbẹ̀. Gospel. Orúkọ ẹ̀sìn rẹ nìyẹn. Kí ló tún jẹ́?
ọ̀dà lọ bèrè tó o bá ti délé o ìwọ ń kọ́ òrékelẹ́wà olórí Olúwamáyọ̀wá àti kíntàn ni Àyìnkẹ́ ẹ̀ẹ́dẹ̀ pé ó kì rẹ̀ náà ìwọ ń kọ́ sọ̀wọ́ náà lóríkì kí lóríkì rẹ̀ Àjàní sọ kàwé ó lè kú rí ọ̀sọ́ gbọ́ rí ògbọ́n lọ́ọ̀rẹ́ béèrè kó tó o bá pẹ̀lú ó ti dé ìwé kẹfà ní ìsìn ó yẹ kó o ti lè kàwé Yorùbá dáadáa àbí tó o bá ti lọ ní ìsìn ó lọ béèrè lọ́wọ́ àwọn olùkọ́ rẹ pé ìwé mo lérò pé ẹ̀yin olùkọ́ wọn ẹ mọ̀wé tó ń jẹ́ ó lè kú ọmọ yìí tó ń jẹ́ Àjàní mo fẹ́ kó mọ ipa tí Àjàní kó nínú ìwé ó lè kú ẹ bá ń wà fún kó kà á yóò tún ní ìmọ̀kúnmọ̀ òun gangan gẹ́gẹ́ bí Àjàní kékeré yòówù náà ó lè mọ̀ pé òun ní ipa láti kó láti di Àjàní tó dàgbà so ti gbọ́ ìmúra wọn ó wú mi lórí ó rẹwà púpọ̀ Ọlọ́run ó dà yín lágbà ẹ sóríire o so ní báyìí ẹ bá mi kó ẹ̀bùn wọn wá o tí àwọn alákòóso iléeṣẹ́ African Children Network TV tí wọ́n ní ká fi dá yín lọ́lá nítorí pé ẹ wá sórí ètò ẹ wá kópa mo sì nígbàgbọ́ pé tó bá tún di àkókò míì tá a bá tún ti pè yín ẹ wá bẹ́ẹ̀ ni wá ẹ wá sórí ètò Yorùbá wa sórí ètò kí ni mo pè o Yorùbá wa táwa náà bá wò á mọ̀ pé kò fi díhẹ̀ kankan nítorí ìdí èyí á mú ẹni tó ṣepò kínní àtẹni tó ṣepò kejì tá a bá wà bí ni Progressive Day School 3 àwọn ni wọ́n gba 4 tán yanyan ó yẹ dìde kárí yín o ẹ pàtẹ́wọ́ fún wọn o ẹ pàtẹ́wọ́ fúnra yín àbínú yín ò dùn ni yàrá àkàwé kèlò lẹ sọ pé ẹ wà àkàwé kẹrin orí mi wú ẹ pàtẹ́wọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí a kí àwọn olùkọ́ yín o ẹ jókòó St. Michael School 2 àwọn gba 3 tán yanyan àwọn náà ò bá ta ọ̀mì gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú ṣùgbọ́n nítorí pé wọ́n fìdí ẹ̀ béèrè kan ni ìdí nìyí tí máàkì tí wọn ò ṣe pé 4 tán yanyan ó jẹ́ 3.5 ọyẹ́ yìí náà dìde pàtẹ́wọ́ fúnra yín o so a nígbàgbọ́ pé tó bá tún dìgbà míì ẹ tún wá àbí ẹ ní wá ẹ sì délé lọ ròyìn fáwọn yòókù yín àbẹ́ ẹ̀ ní lọ ròyìn ká ẹ lè mọ̀ pé ibi tí ẹ wá lónìí ibi tó wúni lórí jọjọ ni ẹ ṣé o Progressive Day School 3 ẹ dìde fún ẹ̀bùn yín o kí olùkọ́ wọn máa bọ̀ èyí ni fún pé ẹ ṣe ipò kínní Ọlọ́run á dà yín lágbà o ó yẹ sàmí o àmín o St. Michael School 2 fún pé ẹ ṣe ipò kejì African Children Network TV wọ́n ní ká fún yín o.